nínú àwọn àfáà wa tí mo ní máa sọ̀rọ̀ lórí ẹ̀ àmọ́ torí bí tá ń lọ ìjà lè mọ ẹ̀yà púpọ̀ àmọ́ máa kẹ́yà kínkíní nínú ẹ̀ lẹ́nì ìjọ́ tí ń ti ń bẹ̀rẹ̀ tó bàbá wa Sheikh Yahya Murtada lọ́lọ́run ti ní káwọn èèyàn fẹ́ràn ohun tí mo ní kọ́dẹ̀ mi gan fúnra ara yìí mo fi àwẹ̀ Ramadana tí mo ń gbà yìí mo fi búra pé èmi ọmọ bóhùn yẹn ṣe rí létí mi ò mọ bó ṣe dùn tó létí wọ́n sáré páwọn èèyàn fẹ́ràn mi ni àfáwà kẹ́ńbẹ́ nílọrin wọ́n ti di dókítà lẹ́nu nínú mímọ̀ Dr. Kozim alọ́mọ̀níkùn àfáwà yìí èmi pẹ̀lú wọn làjọ́ mọ́ ń ka Al-Qur'ani lọ́dọ̀ bàbá Sheikh Yahya Murtada níbi Laylatul Qadri bàbá kà inú àwọn èèyàn adùn wọn pé wọn họ́ bíbà léwa lórí wọn níwà lówó wọn ṣe rere wọn ṣe dáadáa fún àwọn fún alẹ́gùn kọ́dà ọdún kan bẹ tí mo wà kò ní tí mo bá ago tuntun ó ń tọ́wọ́ sì fi sí mi lápò kí lọ́jọ́ orí mi ń gbà yẹn gbogbo tí ń sọ yìí bóyá 85 86 ilé kí bàbá Sheikh Yahya Murtada wà máa láha ìdáhà àgbèrò wà máa láha ìdáhà nàṣẹ́gbò wà máa láha ìdáhà nàṣẹ́gbò wọ́n kà máa fẹ́ràn sí ọlọ́run ọba lára yẹn ni kò sẹ́sàn kan tó yàn sọ fún wa nínú àwọn tọ́lá àwọn tó bá dúpẹ́ fún bẹ́ẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ kó nílọrin wáṣẹ́kọ́ yìí gbàtà adékù ọ̀rọ̀ bàbá míṣọ́nà Sheikh Hassan míṣọ́nà Muazzin al-Awwal ní Sheikh Adam Abdullahi Al-Ileri ọ̀dọ̀ wọn ni mo gbé bàbá yìí wá jẹ́ bàbá rere ó jẹ́ bàbá tó fẹ́ràn ọlọ́run tó fẹ́ràn ọmọ kéwú bàbá náà fẹ́ràn mi tásì jù ẹ̀ wọ̀ bí ìgbà tẹ́mi gangan bí ìgbà táwọn náà bí mi ìfẹ́ yẹn jẹ́ kémi náà fẹ́ràn wọn bàbá wa yìí náà sọ fún mi pé Abdulmumin tọba bẹ́ sí ẹ̀sì ìdọ̀bẹ́ mẹ́tẹ́ ilé tí mo fi ẹ̀ sí májòkó ń bẹ́ nìkan máa lọ sí ìsàlẹ̀ ọjà lọ́dọ̀ bàbá wa Sheikh Dáúdà Alfanla Abdul Majid Eleha ọ̀rọ̀ bàbá wa yìí mẹ́rin kí n lọ tọba bẹ́rẹ̀ lẹ́kún ìtẹ́pọ̀ níbẹ̀ bàbá Sheikh Dáúdà ọlọ́run tó lẹ̀ san rẹ̀ ìtì ń san yín ọ̀rẹ́ bí mọ́sàbá sàlékún ẹ̀san dáadáa fún yín lórí gbogbo dáadáa tẹ́ ṣe fún wa nígbà tá ń bẹ̀lẹ̀ kéwú nínú gbogbo eré tẹ́ ṣe fún wa nígbà tá ń bẹ̀lẹ̀ kéwú gbogbo tí ẹ mọ̀lẹ́ máa fi ń kọ́yàn ọdọ́ tí mo ti rí pẹ́yàn tó máa ń kéwú lóòrù wọ́n tún di wàhálẹ̀ lóòrù pé ní ẹ̀tùn ṣe lẹ́sìn ìbọ́ bá dòrú àwọn bàbá yìí ò ní sùn wọ́n kọ̀ amẹ́ríkàsì wọ́n tún pa àwọn ọmọ nílé kéwú lé wọ́n tún wá ṣe lẹ́sìn ìfáwà tá ń lọ amẹ́ríkàsì tó bá tó dòrú àwọn òṣìlúbù tí wọ́n ti kọ́ wa ọ̀pọ̀ gan lèmi bí wọ́n lè ní ìbọ́bá bẹ́ dátà wípé mẹ́jẹ tán dàrú lọ́wọ́ rẹ ọ̀dàrú lọ́wọ́ ẹni tó níta inú ẹni tí mo tún bẹ́ dúpẹ́ fún òun bàbá wa méjì kan nínú àfáà wa nínú ọgbà amẹ́ríkàsì gbogbo àwọn àfáà wa tí wọ́n kọ́ wa ní kọ́nà mọ́sà bá ṣe dáadáa fún àmọ́ bàbá wa Sheikh Abdullahi Salati àti bàbá wa Sheikh Suleiman Aligboniyawi àwọn bàbá méjèèjì ohun tó bí tí gbogbo èèyàn ń gbọ́ lónìí tí wọ́n bá ní talentọ́ ọkọ̀ bẹ̀rẹ̀ sábàbí rẹ̀ tó ṣe sábàbí rẹ̀ fún wa wallahi àwọn bàbá méjèèjì yẹn àndẹ̀mù ọgbà amẹ́ríkàsì èmi àti aṣíwájú ní sẹ́yìdì mi kan àfáàwà Abdullahi Sauti àfáàwà yìí wọ́n jẹ́ gbé ọ̀rẹ́ mi àfáàwà Abdurrahim Aminullahi àfáàwà Abdullahi Sauti àtẹ̀mí láwọn àfáàwà Sọ̀láti àwọn àfáàwà Bùnìyàwí ni wọ́n mú àwọn méjèèjì papọ̀ àwọn tí wọ́n lóhun bẹnu ọgbà tí wọ́n pọ̀ àmọ́ àwọn náà yíò àwọn méjèèjì yìí jáde pé ẹ máa lọ ka Kùránì fún ìkánnú àwọn bàbá wa kan wà máa láha ìdáhà nàṣí wà máa láha àwọn ni wọ́n ní kẹ́mọ̀ lọ ka Kùránì fẹ́nìkan nínú àwọn olówó tí wọ́n jẹ́ ọlọ́lá nílọrin bàbá wa ayélabẹ́bẹ̀ nínú àwọn olówó ni nínú àwọn ọlọ́lá ni nínú àwọn abìyí ni nínú àwọn èèyàn tí ó ń bẹ lára Sheikh Ádámù tí wọ́n lówó dáadáa tó kú òun pé àṣírí rẹ̀ bò bàbá wa yìí lámà wá lọ ka Kùránì lọ́dọ̀ wọn èmi àtàfà Abdullahi Sauti wọ́n wá rí kọ́ọ̀dù rẹ̀ pẹ̀lú téèpù kékeré wọ́n wà fi ránṣẹ́ sí lọrin òun náà máa ń plé nílé iṣẹ́ rédíò ní lọrin ní gbogbo every Friday èyí tí mo ń sọ yìí kàràkàrà 1993 1994 olóòlé yìí ti kọ́kọ́ bẹ̀rẹ̀ in tó fún èmi àtàfà Abdullahi lóye pé ó yẹ káà náà ṣe kéṣẹ́ ti káàkà Kùránì nù bí Ọlọ́run bá bẹ́ san àwọn èèyàn kan lẹ́san àwọn bàbá wa Sheikh Salati tí wọ́n ti lọ
bàbá sẹ́kù gbònìyàn wí tí wọ́n sẹ́kù láyé àwọn ọlọ́nà wọ́n sàn lẹ́sàn dáadáa yẹn kúrò àwọn náà ilé rẹ̀ fún wa kọ́lọ̀ mọ́sà bá ṣe dáadáa fún wọn wà máa láha ìdáhà náà sí kí ni ká ṣe fún ọlọ́run níjọ́ náà bàbá gbònìyàn wí wọ́n lọ́mọ ilé kéwú bàbá Sọ̀láti wọ́n lọ́mọ ilé kéwú táwọn ọmọ wọn náà ń bẹ́nu lè pé wọ́n lọ́n gbọ́ àwọn náà lẹ́bùn àmọ́ wọ́n fa àwọn ọmọ tí wọ́n lẹ̀ wọ́n látàwọn ọmọ ọlọ́mọ gbogbo ibi tọ́mọ tí wọ́n náà bá ń dé láyé wọ́n sàmà bá ya náà ló tì wọ́n èyí tí wọ́n ṣe gbàgbé yìí àwọn náà ti wọnú tọ́pìkì wa tá ń tírìtì pé kí yẹn má balẹ̀ jẹ́ la kúrú sí ìdú fi lẹ́ àbí. wàlá dúró sí ìdú fi àbí bàdà ìdílé ayé wà bí wọ́n wà. Bàbá wa náà ti wọnú inna rahmatallahi qaribun minal muhsinina torí olùṣèrè ni wọ́n olùṣàtúnṣe nǹkan ni wọ́n olùṣe dáadáa ni wọ́n gbogbo ọ̀ràn àfáwà tí ń bẹnu ọgbà Markazi lọ́nà ní kí wọ́n fẹ́ràn mi tí wọ́n sì mọ́ sojú kòkòrò kí n tẹ̀lé àwọn olóòdé ń jọ́ tí ń bẹ lọ́mọ lè kéwú ẹ̀san tọ́tọ́ ọlọ́mọ́sàbà san fún gbogbo wọn